ní ọjọ́ kan wọ́n ní a fẹ́ wọlé Sunday Igboho. Sunday Igboho wá wọlé ó wòkè pé àmọ́ tàǹkì bí 20 àwọn sọ́jà ti yípo ilé rẹ̀ gbogbo àwọn ọlọ́pàá wọ́n kó bọn yípo díẹ̀ bóyá gómìnà ní ooru rẹ̀ mú òun jọ náà wọ́n fẹ́ wọlé òun ní Sunday bá gbé mọ́tò lọ́ba sá ọba lọ bá bàbá bá mi wọ́n fẹ́ wọlé mi o ìyẹn bá ní wọ́n mọ̀ nsọ ní sẹkítẹ́rìàtì àwọn àti bàbá jọ lọ sọ́dọ̀ gọ́fúnà Sheikh Ajimobi wọ́n dẹ̀ sọ fún gọ́fúnà ńjọ́ náà ọ gbọ́dọ̀ wọlé Sunday o sọ mọ̀ pé mo fẹ́ràn rẹ mo fẹ́ràn Sunday jù ọ lọ kéèyàn máa sọ bá lójú gómìnà pé Sunday tó fẹ́ wọlé rẹ mo fẹ́ràn rẹ jù ọ lọ ọ gbọ́dọ̀ wọlé ẹ o wọ́n wá bínú ọlọ́run bọ́ ọ bá wọlé Sunday inú òǹtọ̀hún ó rí ìbínú mi bí n bá sì bínú ọlọ́run ó bínú o ọmọ já lọ Sunday Igboho nígbà tóun ó fi padà dé Soka ó ní ó di láwù gbogbo ilẹ̀ ti mọ́ gbogbo amọ̀ tank tí wọ́n kó wá gbogbo katapila òun ọ̀bá kankan ń bẹ̀ mọ́ eré lòun pè àbí tí wọ́n ti wọlé ni àbó òun wo fíìmù ni wọ́n ní sọ pé wọ́n kàn gba kọ́ọ̀lù kan lójijì náà ni wọ́n máa bọ̀ ẹ máa wo fẹ̀ tó pàwà burúkú. tí gọ́ọ̀mẹ̀ntì bá ọ́dà nǹkan pé wọ́n fẹ́ ṣe kí wọ́n ó sì yí padà láàrin ìṣẹ́jú kan sí méjì kéèyàn mọ̀ pé alágbára ni bàbá wọn bàbá yìí sì lo agbára fúnra ẹ̀ wọ́n nílé kéwú wọ́n ní skul wọ́n ní gbogbo ẹ̀ ọba ìpín wọn fẹ́ máa hype àwọn èèyàn àbí wọ́n fẹ́ máa praise àwọn èèyàn láti gbowó ni kódà bí wọ́n fẹ́ dá yunifásitì ilẹ̀ wọn ó ti dá a lẹ̀ wọ́n bàbá ẹ̀yìn èèyàn o bàbá yìí sì gbowó wáàsí pé ẹ wà bá ń ṣe wáàsí ní Kòròdú níjọba ẹ owó epo kí ni jó owó epo ẹ bá débẹ̀ bẹ́ẹ̀ bá fún bàbá lówó wọn gbà o ṣùgbọ́n wọn ní cháàjì pé ẹ lọ mú iye báyìí wá iye báyìí láàmú gbà owó tá a bá ń lọ látọ̀yọ́ state. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà ọlọ́run foríjìn bàbá Muyideen Ajani Bello ọlọ́run gbàbọ́ wọn mo kí gbogbo àwọn ọmọ wọn ẹbí wọn àti gbogbo olólùfẹ́ bàbá Muyideen Ajani Bello wípé ẹ kú ara fẹ́ra kú ti bàbá o mo kí àpọ́nlé ànábì ọbàrà jẹ́ òṣùkún bí ọmọdé béèyàn ṣe mọ́ra èèyàn lára ni. Akọ́láwọlé lórúkọ mi jẹ́ Olóòtú ọmọ Àdábánijà ọ̀kan nínú àwọn olóore tí wọ́n ṣoore fún wa ní ibi prógráàmù tá a ṣe lọ 40 years anniversary wọ́n wà ń jókòó iléeṣẹ́ unique fertility wọ́n ṣe ńláńlá wọ́n ṣe yàyà 6 wọ́n ṣe gudugudu 7 yàyà 6 àwọn ìdílé 4 gbáǹkọ́ ẹni wọ́n fẹ́ treat lọ́fẹ̀ẹ́ fún fertility lẹ́yìn tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ gbowó kì í ṣòwò kékeré wọ́n láwọn ó treat wọn lọ́fẹ̀ẹ́ tí wọ́n gbọ́mọ wọn wá sórí ètò mo sì ti sọ fáwọn náà pé kọ́ máa dìgbà náà ni pé ayé ní mọ́ pariwo wọ́n ti wò ń sàrà fún mi pé wọn gbọ́dọ̀ pariwo ara mi àpariwo ló fi raṣọ tó fi wá ọ̀lù ọlọ́run sì bọ́ sí omúyẹ̀sì àtọkọ rẹ̀ Akọ́láwọlé ẹjẹ́ àgbà